Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Pẹ̀lú fún ẹjẹ́ sọ́wọ́ ní ẹ̀yìn náà lè máa ń wà ojúdà. Mi ni Olúwabùsáyọ̀mí Ọlájùmọ̀kẹ́ Olúga ní Ọ̀jẹ̀dìran. Mọ́mì jẹ́ èèyàn kan tí gbogbo ẹbí ò ní gbàgbé láéláé. She's such a caring mother. Àwọn nǹkan tá à ní lè gbàgbé nínú ayé wọn ni wípé tí èèyàn bá ṣẹ mọ́mì kò sí bó ṣe lè ṣẹ̀wọ́n tó bá rí ẹ wọ́n máa sọ fún ẹ pé nǹkan báyìí ló ṣe fáwọn ó dẹ̀ ti tọ́ síbẹ̀ nìyẹn. Wọ́n lè ti wá rí ẹ ń jọ míì kí wọ́n tún wá sọ̀rọ̀ yẹn òbó ti tọ́ nínú wọn. We will never forget her. She's such a caring mother. Ọdẹ kó gbogbo wa mọ́ra. Kò sí ọmọ kankan nínú ẹbí tí kò bá ṣù mọ́mì. A gbàdúrà pé kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ìdílé tí wọ́n fi sílẹ̀ yìí kó má ṣe dàrú. The Lord should make his love stronger amidst us in the name of Jesus Christ. Thank you so much.
àdúrà èyí jọ. Jọ̀wọ́ gbọ́ àdúrà mi. Dèmọ́lá ń rìn sísẹ́yìn. Àdúrà ló ṣílẹ̀kùn àná. Ẹbí ṣe iná. Àdúrà ló ṣí ara nínú. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà, jọ̀wọ́ gbọ́ àdúrà wa. Ògbó ọlọ́mọ àti ṣetán. Ògbó ní bó ṣe aṣojú ọdún. Ògbó ní gbàdùn aṣọ́gbọ̀n oṣù. Ògbó ọlọ́mọ àti ṣetán. Fẹ́mi, ó ti gbẹ̀yìn màmá tó ń bí ẹ lọ́mọ sáyé. Ẹ tún mi lọ́rùn sọ àyànfẹ́. Àdúrà ló ṣílẹ̀kùn ẹ̀dùn. Ìjó senior prophetess Lára, àbúrò Olúwakẹ́mi. Lára sá ni mo máa pè é. Ọ̀yá Lára o, Lára, Lára o, Lára o. Lára ìjó ọpẹ́ ti yá. Ó ti gbẹ̀yìn màmá tó bí ẹ lọ́mọ sáyé Lára. Sámadé gọjọgọjọ Lára. Ọmọ ni ó sì ẹ́. Ó ti sí màmá rẹ̀ o, Lára. Lọ́lá Olúwa. Ọmọ ni ó sì ẹ́. Ìjó Lára, àbúrò Olúwakẹ́mi, ọmọ màmá fún mi láyọ̀ tó relé ogbó. Ọlọ́láyé mo bá ròde. Lára, èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Aleluya o. Èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe èmi máa ní Olúwa o. Aleluya. Àbúrò Lárúlé, ọmọ náà sáré ó máa pè, má máa bá Lára mọ̀ mí ọlọ́. Mama,
ẹ̀sùn wọn ní kí ló dé. ṣùgbọ́n mo mọ̀ dájú pé Jésù lálágbára. ènìyàn sọ́ba ìmọ̀lẹ̀ wọlé. Fúnkẹ́ kí ló dé? Ta ló yẹ ká sí? Ìbọn ṣe ọgbà ògo. Ẹ̀ṣẹ̀ mímọ́ sọ́ba ìmọ̀lẹ̀ wọlé. Ó yá Jésù rọlù gbàsán kọ́bí. Fúnkẹ́ ló sọ bẹ́ẹ̀. Ó lóun fẹ́ tẹ̀wọ́ Fúnkẹ́. Ọ̀rẹ́ ti dánlé gómi sílẹ̀. Ọba ti sọ ẹkún dayọ̀ olùtùnú. Ọba mi Jèhófà ní sí Olúwa ọba kan mi. Mo dúpẹ́ kò dá sílẹ̀ ìjọ mímọ́ tó ṣojú rẹ̀ ní mi. Ìdílé wa yọ sí bàbá. Orúkọ mi ni Latifat Abayomi. Mo mọ màmá yìí fún ìgbà díẹ̀. Màmá yìí jẹ́ ìyá láńlẹ́dì mi ní ṣọ́ọ̀bù. Gbogbo ìgbà tó bá ti wá, a máa ní pé ẹ tún lọ rẹ eléyìí, ẹ tún máa ti eléyìí. Kí ṣọ́ọ̀bù yín lè yàtọ̀, kí lẹ tún lè mú tà, kí lẹ tún lè gbé tà. Màmá yìí jẹ́ èèyàn dáradára sí mi. Ìgbà tí mo tún ní problem tí mo tún fẹ́ sanwó ṣọ́ọ̀bù. Màmá yìí sọ fún mi pé kí n má wọrí, àwọn máa bá mi bá láńlẹ́dì mi sọ̀rọ̀. Màmá yìí jẹ́ èèyàn dáradára sí mi torí ó mú mi gẹ́gẹ́ bí ọmọ. Ikú màmá náà dùn mí. Ìgbà tí mo ní màmá náà last
mi mọ̀ bóyá màmá náà ti fẹ́ kú ni wọ́n ṣe àmàmá mo fẹ́ rí yín wọn ò tiẹ̀ wojú mi rárá wọ́n kò ṣe báyìí wọ́n kàn kọ̀yìn sí mi báyìí bí ọjọ́ karùn-ún ẹ̀ ni mo gbọ́ pé màmá náà kú ó jẹ́ ìbànújẹ́ fún mi gidigidi gangan kọ́lọ́n bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ìgbà wọn kí àwọn ọmọ wọn kán má rí wàhálà lẹ́yìn ikú wọn kí wọ́n sùn re nínú Olúwa. ọmọ ń bọ̀ ọmọ ń yọ ìyá kiri bàbá yọ pẹ̀lẹ́ lọ aleluya àwọn akọ. àkùkọ ètò ìfowó náà lọ́jọ́ Sunday ọ̀túnla ọ̀nà ó máa ṣùgbà ọ̀nà tẹ̀ ó máa ṣá prapra ó máa ṣá prapra. ọ̀yá ọmọ sẹ̀lẹ̀ ọwọ́ yídà ẹ̀jẹ̀ ọwọ́ yóò.
ẹ̀jẹ̀ lójú mọ́mì mọ́mì máa gbọ́ ní ìlẹ́yìn àlẹ́yìn bẹ̀ mọ́mì àwọn ológo wà lóyún ọ̀tá ọ̀sẹ̀ dánú àkọ́kọ́. Bàbá wa kẹ́mi àwọn ológo wà lọ́dún tó ọ̀tá ọ̀rọ̀ àti ká. Ó tọ́lé ògbó ìyá lóríṣiríṣi ọ̀bẹ̀ ẹni àyọ̀gbẹ́ àtọ́rí ògbó bàbá lákẹ́nu wọn lọ sí òkú làdúgbò lọ sí òkú alágbára bẹ̀rẹ̀ nínú àjọyọ̀ wí ọ̀pọ̀ náà pàgà wọ́n wá sọ pọ́tọ̀ wọn ló bẹ̀rẹ̀ olóbi mú ọ̀pọ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ wọn ìyẹn tó yẹ sẹ́yìn tó tó lọ́wọ́. Ṣé mọ́mí ìwé ọmọ ọgbẹ́ ọ̀ṣọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́kọ́ àlàyé ìwé ọmọ wọn bẹ́ẹ̀ wọ́n ti wọ̀.
àwọn bí Daniel ọlọ́lá owó lọ́ba sọ̀rọ̀ ọ̀tẹ̀ lọ́bọ̀ súnmọ́ bí Daniel súnmọ́ bí kílódé ọlọ́lá yẹ kó bá lórí ẹni yẹ kó bá kárẹ̀ tó bá ná àtọ́ síbi. Oh,
màmá jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n dára sí mi gan. Ìgbà tí mo fi wà ní school wọ́n máa ń pè mí ní 2024 wọ́n máa ń pè mí wọ́n máa ń sọ fún mi pé má kẹgbẹ́kẹgbẹ́ o ṣe dáadáa o má bá àwọn èèyàn burúkú rìn dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run. Grandma jẹ́ èèyàn kan tẹ́ wọ́n máa ń sọ fún mi gbogbo gbà pé Ọlọ́run ni kó máa sin o má ṣe fi Ọlọ́run sílẹ̀. Grandma jẹ́ èèyàn dáadáa sí mi gan wọ́n dẹ̀ máa ń ṣàdúrà fún mi gbogbo gbà tán bá pè mí. Mi lè gbàgbé bọ́n ṣe máa ń pè mí tán yẹn máa ń ṣàdúrà fún mi nítorí wọ́n máa sọ fún mi pé Gbọ́láhàn má bọ́ sùtánà sílẹ̀ o kó o sin Ọlọ́run dáadáa. Mi lè gbàgbé yẹn nítorí ó ń dùn mí last year ó yẹ ká ríra bọ̀ mo wà ní school mi àti wọn ò ríra last year ìgbà tán wá sí Ìbàdàn so ó dùn mí ìgbà tí mo gbọ́ pé grandma kú ó dùn mí gan-an níbẹ̀ kò sẹ́ni tó máa pè mí tó máa sọ pé Gbọ́láhàn báwo ni ṣé ò kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣé ò fojú sí ìwé ẹ o máa sìnú Ọlọ́run o má bọ́ aṣọ àdúrà sílẹ̀. Mo miss grandma gan kọ́ ló bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Orúkọ mi ni Ọlárẹ̀wájú Gbọ́láhàn ọmọ grandma. Hello.
orúkọ mi ni special apostle Ebenezer Olówókéré. I'm an engineer. Àbúrò màmá ni mo jẹ́. She's my auntie. And inú mi máa ń dùn sí wọn lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra. She's a very lovely person. Tó jẹ́ pé anytime tá a bá ti ríra ọmọ ìyá àbúrò ló jẹ́ sí ìyá mi ṣóyè yín. So gbogbo ìgbà lájọ máa ń ríra. Àjọ wà nínú chọ́ọ̀chì kan náà ni kò sí nǹkan tán fẹ́ ṣe wọ́n máa pè wá àìmọye ìgbà náà ti wá sílé mi tán ti sùn àìmọye ìgbà lèmi náà ti wá sọ́dọ̀ wọn so gbogbo nǹkan tá à ń ṣe àjọ ṣe pọ̀ ni nínú gbogbo nǹkan tá à ń ṣe pátápátá wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé tí wọn ò bá rí mi gan wọ́n máa pè mí lórí phone so I'm going to miss her a lot because irú àwọn tí mo fojú jọ náà nìyẹn nínú ìjọ nítorí pé tá a bá ń ríra wa lọ́kàn wa máa ń balẹ̀ bọ́n ṣe ń pè mí lọ́tún lọ́sì ó máa jẹ́ ìdùnnú fún mi pé wọ́n lọ báyẹn ṣùgbọ́n ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló ń pa gbogbo nǹkan mọ́ Ọlọ́run á dẹ̀ bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere I love her and I know that God loves her more. That is why she called her unto himself. May God continue to be with the family. God will protect the family. And then the kind of love that he has originated from our base, from Oshogbo, will continue to work stronger in the mighty name of Jesus. I wish her farewell and then condolence to all the family. From Oje, from Ile Layo, from Olówókéré, we continue to cherish our legacy. Thank you so much.
lówó ọlọ́run ẹ̀wáyà kí sáàtì lówó kí sáàtì lówó kí sáàtì lówó kí sáàtì lówó wáyà kí sílé kí sáàtì lówó bóyá aláàjì wàró aláàjì wàró. Olúwa kẹ́mi ọmọ fún mi láyọ̀, ọmọ màmá tó mi láyọ̀.
ti rẹ̀ kẹ́ ayé à mọ́mí ẹ ṣe báyìí ẹ̀bùn mi lọ́wọ́ sọ̀tọ̀ ọ̀pọ̀ wa ọkùnrin kò dé ẹni pì o mo dákúrò lórí mi ọkùnrin kò dé ẹni pì o lórí mi lọ ọmọ màmá tó rẹ ní ogbó ó ti yẹ èyí yẹ ẹ tẹ́lẹ́jọ́ ló kù aṣáájú tó yẹ àlọ́ yẹ ọlọ́run ó tọ́lọ́ ó ṣàkóso wọlé ọmọ màmá tó rẹ ní ogbó ìrẹ́ ti dé fún nílé rẹ̀ lórí tí bàbá aládùn lágbá ọmọ ṣe omi ọ̀sẹ̀ kúrò níbẹ̀ èyí olókè bàbá bẹ́ẹ̀ èyí wúwo yọ ṣèlá wúwo yọ àbí ìdílé náà lórí òkúta ní àbí ìdílé náà lórí bóyá ọmọ tó tẹ̀lé àwọn ìdílé fẹ́ ọmọ ọlọ́wọ́ bá àbúkọ́ ọmọ ojú ọmọ ṣìkà àbúrà rẹ̀ ọmọ ọlọ́wọ́ mẹ́ta àlọ́kùn tó wọ́n tó wúwo yọ ṣèlá wúwo yọ àbí ìdílé náà lórí òkúta àbí ìdílé náà lórí Ẹni tó yẹ kọ́nà lọ́wọ́ tó tó pẹ̀lú
sí bàbá. Àṣàbí ọmọ Ìbàdàn. Àṣàbí kì í ṣe òun, ṣe òní. Àṣàbí ọ̀rẹ́ kẹ́mi mọ́lá. Mọ́mí, nàwa sábà fàdá.
Adéníran ọmọ Ọ̀jẹ̀dìran. Èmi bí Olúfúnláyọ̀ ṣe gbọ́yàn lẹ́sàn-án. Èmi ni mo tẹ̀lé Olúfúnláyọ̀. Ọmọ ìyá ọmọ bàbá ni wá. Ohun tí mo lè mísì lára ó pọ̀ nítorí pé ó kọ́ mi bó ṣe ń san ìdá mẹ́wàá. Bó ṣe ń san ìdá mẹ́wàá. Mo ní tí bá gbowó oṣù pé kó tó dijọ́ ìdá mẹ́wàá mi ń san pé kó tó di ìparí oṣù mi kì í san pé lónìí pín sọ́nà mẹ́rin. Mo rí yẹn kọ́la rẹ̀. Sára èèyàn ò bá yá ó máa ń káràmásìkì èèyàn. Kò dẹ̀ ní ẹ̀mí pé èèyàn bínú lọ títí. Tó bá bínú bá sọ fún ẹ pé ohun tó ṣe yóò dáa. Ohun tó ṣe yìí kò dáa. Tó bá bá bínú á ní ṣé o fẹ́ máa bínú ni. Ìbínú ẹ̀ kò pé 30 seconds. Àwa méjèèjì 5 and 6 ni wá. Tí ẹ bá rí ìyá kékeré ẹ rí ìyá Ìbàdàn. Èmi tó ń pè ní ìyá Ìbàdàn ni. Torí àjọ máa ń káàkiri ni. Tó bá wá sí Ìbàdàn, tó bá sọ fún wọn pé ìjọ kan ni màá lò tí bá dé Ìbàdàn, á lo ọ̀sẹ̀ kan tàbí kó lọ ọ̀sẹ̀ méjì. Tèmi náà bá wá sí bíbá ẹ̀. Tí bá ní ìjọ mẹ́ta màá lò, mo lè lóṣù kan. Mọ́mì wa máa sọ pé àkúlè láàrin yín. Bàbá mi á ní kí lẹ dìpọ̀. À ní kí bàbá mi má wọ̀rí. So mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀. Ó máa ń nífẹ̀ẹ́.
kò sífẹ̀ẹ́ tí ò ní ó nífẹ̀ẹ́ ọmọdé ó nífẹ̀ẹ́ àgbàlagbà. Ikú tó kú yìí ó bá mi lójijì nítorí pé mo fẹ́ pè níjọ́ Sunday yẹ kí n bá sọ̀rọ̀ Sunday yẹ kí n bá sọ̀rọ̀ làwọn ọmọ pè mí pé kí n wá mo ní kí lẹ́ni kí n wá fún ní kí n ṣáà wọlé ẹ wọlé ẹ jókòó ṣe jẹ́ nọ́bà ní ẹ̀gbọ́n ẹ máa sì ṣaláìsí mo ní ẹ̀gbọ́n ẹ kú kẹ̀ mo jókòó mo dẹ̀ yàgbẹ́ for 3 days mo dẹ̀ àárọ̀ yìí mo ti sunkún darí nítorí ikú yẹn ó sọ́dí nǹkan téèyàn ò lérò ni ṣùgbọ́n mo kàn wá gbàdúrà kọ́lọ́ ń bá mi ó ti rí bí ayọ̀ dé sí ó ti rí bí ìrọ̀rùn dé sí ó ti rí bí ìrọ̀rùn dé sí kò rí táyé rò mọ́ kọ́lọ́ ń bá mi tẹ̀sáfẹ́ rere kọ́lọ́ dé dúró sí wa ẹ̀mí gígùn àti àlàáfíà kò fi fún wa ikú ẹ̀ ó ti yájú ẹ̀mí wa máa ń kùnú lé wa. Bàbá mi yé mo bá rẹ̀ dùn. Alẹ́tù, bàbá mi yé mo bá rẹ̀ dùn. Aláàfin, ọba kan rẹ̀. Bí a ń kọ́ ọba pè. Ọba láṣẹ ọba. Olùdẹ̀ká. Olùdẹ̀ká rẹ̀. Aláàfin ẹ̀kọ́ olúwàmọ́ ọ̀rọ̀ yẹmúyẹmú aláàfin ẹ̀kọ́ bàbá mi yé mọ́ bàrọ̀ jẹ̀mọ́ ìjà ń sọ ọba ọba láṣẹ ọkọ̀ àjọkẹ́ onítọ́kí ọkọ̀ àjọkẹ́ onítọ́kí bàbá mi yé mọ́ bàrọ̀ jẹ̀mọ́ aláàfin ìjà ń sọ ọba sọ̀bẹ́ ọba láṣẹ ọba bí orúkọ làbí bọba lẹ́dẹ́. Ó sọ wọ́n màmá mi kẹ́mi ọmọ olóògùn bá mi máa tọ́jú ní tirẹ̀ bá mi màmá mi lẹ́yìn ẹni bá wò fẹ́ tú àkàrẹ́ yóò pẹ́lẹ́ sí omi. Ọmọ bàbá tí òwò lọ. Ọmọ bàbá tí wọ́n lọ ní Canada. Ọmọ bàbá tí wọ́n lọ àwọn òbí ilẹ̀ bá. Ọmọ bàbá tí wọ́n lọ ní Canada. Ọlọ́mọ yóò mọ bẹ̀rẹ̀ lò tàbí. Ẹni bá wù fẹ́ tú àkàrẹ́ yóò pẹ́lẹ́ sí omi. Ọmọ bàbá lórí àrùn. Ọmọ náà lówó. Bàbá mi ní kó bẹ̀rẹ̀ lò sàrò. Èyí ló bá wà. Tímọ́tímọ́ dẹ́pẹ̀. Èyí ti dẹ́pẹ̀. Tímọ́tímọ́ dẹ́pẹ̀. Ọ̀gá wa, ọ̀gá wa. Ọ̀gá wa. Ọ̀gá wa.
wọ́n bẹ lẹ́bí wọn gbọ́. Sẹ́ẹ̀tì àwọn bàbá wa bẹ́ẹ̀ ń tò. Wọ́n bẹ níbi àwọn tẹ́wọ́. Àwọn bàbá wa lọ́wọ́lọ́wọ́. Ìdíbídí kọ̀. Àbọ̀wọ́ náà ti wà lọ. Ọbẹ̀ náà ti wà lọ. Olùkọ́ ojú òǹkì. Àbámi ilé kó wà lè bò sá. Ìbáyà mi olóòrè ìbá mi wò. Ìbá mi olóòrè ìbá mi olóòrè. Aláàfin ẹ̀bá. Òun tó ṣe ní bàbá. Òun tó ṣe ní bàbá. Bàbá bọ́ìsì. Ọkọ̀ ọjọ́ pẹ́. Oníkókí. Tàbí ìjọ sọ̀rọ̀ bílẹ̀. Tàbí ìjọ sọ̀rọ̀ bílẹ̀. Ìyá àjọpẹ́ oníkókí. Ìyá àjọpẹ́ ẹlẹ́jà. Alájà àjọpẹ́ oníkókí. Ayábà mi olùwà. Ìyá mọ́lá. Ìyá bàbá tí bọ́lá ní Kánádà. Ọlọ́lọ́yọ́ tó bá lọ ní ìgbà mi ti dé. Olùdé ìlú. Àbọ̀wọ̀ yẹn fún àrùn. Ọmọ ọdẹ ìgbòho. Àwọn ọmọ ìyàwó ti ṣe. Aláàjì. Ọmọ bàbí olùwàrẹ̀ Aláàjì. Aláàjì ti dé. Aláàjì yẹn mọ̀ bá lọ bẹ̀rù sọ̀rọ̀ rẹ̀. Aláàjì ẹ̀ka ìwé Aláàjì o. Aláàjì o. Àwọn olùwà ti dé. Aláàjì. Aláàjì ní owó ti dé. Aláàjì. Báàmí. Aláàjì yẹn mọ̀ bẹ̀rẹ̀ ní pàtàkì. Ọlọ́lá owó ẹkùn ìjọba. Ẹkùn ìjọba ti dé. Ẹ̀kọ́ ẹ̀yẹ láti lẹ́yìn kọjá. Bàbá mi yẹn mọ̀ bẹ̀rẹ̀ ní òṣèré. Yàrá yẹn wá pa
Hey,
Mama mi esunre o. I will miss you. I will always miss you. Thank you guys. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.